pé àwọn ọkùnrin táwọn bá ti rí bi lọ tó bá ti join union tó ti ṣe onímọ́tò tó ti ṣalágbé ìdí tíátà ló ń bọ̀. ẹ mọ̀ pé àwa tá wà nínú fíìmù yìí náà àti ta náà láti wá ẹ mọ̀ pé nǹkan tá à ń lẹ́rìn níta òun náà là ń gbé wọnú fíìmù àwọn nǹkan mi wà tó yẹ pé mo máa ń ṣe níta tí mo máa ń rò lọ́kàn mi pé mi gbọ́dọ̀ waste ẹ̀ mọ́ ní pé nǹkan tó lè dòwó fún mi ni mo ṣe wò ó pé mo ní láti ṣe fíìmù because ọmọ títì ni mí títì ni mo ti ń jẹun títì ni mo ti ń bọ́ ìyàwó àtọmọ iṣẹ́ títì ni mo ń ṣe bí wàhálà bí agídí náà ni wọ́n fi ń rówó kọ́jọ́ ń jẹ́ ká tàtàrà wàhálà wa fi nísinmi ni. ṣe sun police station rí. mélòó bọ́ hàn mú wa sí tí nǹkan tí ò dáa o nọ́mà náà kàn lè rí wa nílé ta wà mo pa àwọn ọlọ́pàá yẹn náà kàn máa ń rédí ẹni à òní wọ́n kàn lè mú wa ẹni à kọ́ lọ tì wá mọ́ ìjọ́ kejì náà lè máa fi wálẹ̀ wàhálà wa ti jalè dáadé pààyàn sọ̀rọ̀ bóyá jẹ́ nìyẹn mà ṣẹ́pẹ̀ gangan ló máa ń pè mí bọ́ èmi máa ń ṣakọ gan máa ń ṣò ní gàgan ní gbogbo gbà yẹn so àwọn ìgbà tó ní 50 cent yẹn wá jáde àwọn onígbà mi ẹ mẹ́ni please God for me go why don't you ó ti wá pa iṣẹ́ ọlọ́run tí ó lọ pa. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà la wà fún gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ dé ẹ ti mọ̀ pé àṣà àti ṣe wa ni it's our tradition and our culture pé ká kí yín dáadáa bẹ́ẹ̀ ni lórí ètò lónìí inú ayé ni mo wọ̀ lọ mo enter the place lọ a wò pé kò ní dáa tá a bá tiẹ̀ gbá àwọn adẹ́rìn pòṣónú wá tá a gbá àwọn actor wá actor yàtọ̀ sí actor lóòótọ́ àwọn actor kan tá a bá ní ká wo iṣẹ́ tán ṣe wọ́n fún àwọn èèyàn kan ṣe bàbá ọkọ ọmọ àmọ́ ó tún láwọn actor kan tó máa ń jẹ́ kí àwọn actor kí iṣẹ́ wọn tún dáa ìyẹn ni àwọn actor tó wà nínú ayé ló ń gbé tẹ́ bá ń gbọ́ bàbá bẹ̀ ibẹ̀ ló wà ibẹ̀ ló gbé ibẹ̀ ló ti ń jẹ ibẹ̀ ló ti ń mu òun lálákòóso bẹ̀ kí bẹ̀ má dàrú kò yé yín àní kí bẹ̀ má dàrú sẹ́ ẹ wò pé dá mi ta ni eléré àgbéléwò ni mo gbé wá fún yín inú ayé ló ń gbé àwọn tí wọ́n mọ èdè ayé tí wọ́n mọ ntáyé ń sọ tó ń bá gbà yìí tó ń báyé yìí ẹ̀yin wọn lórí ètò Oyinmomo mo fẹ́ ṣe àfihàn àlejò mi tó yẹ pé mo lọ mú wọn wá nínú ayé ni mo rìn gan ojú tó ti rókun tó ti rọ́ṣà ẹ bá mi kí arákùnrin Ṣínà Adébóyè tí wọ́n jẹ́ eléré eré àgbéléwò ṣe wà dáadáa. mo wà ókè mọ́. mẹ́ni èkó èkó plenty èkó is plenty ó lọ fún àgànṣe mẹ́ni àwọn èèyàn kan máa wò pé mẹ́ni kò sẹ̀ mẹ́ni kọ̀ bóyá kẹ́ ẹ yọgù mẹ́ni kọ̀. èmi náà ni mi jù báyìí náà lọ small body big engine orúkọ mi ni Ṣínà Adébóyè aka mẹ́ni èkó bàbá àwọn ọmọ tí ó gbọ́ kankan bàbá àwọn ọmọ tó ti gé tí wọn lọ bàbá àwọn ṣàkúṣàkù ó ti eyín olóòtú àjù báyìí náà lọ. bàbá àwọn ọmọ líle. ọmọ líle wà ń bẹ̀ ní olóòtú. ọlọ́run ló yọ mi padà díẹ̀ ni mi ìbá máa gbé níta o mi ìbá máa gbé ní outside bọ́n náà kọ́ pé dá mi bọ́ sínú ilé bóyá àbá ti pàdé lórí tarmac as pé bó ṣe wà bó ṣe ń lọ everything. olóòtú ó wápùn náà àlè ti kọlu ara rí títí ká má mọ̀. mi ò tiẹ̀ gbọ́dọ̀ fẹ́ gbẹ́gbẹ́ yín títí máa yàfikún rẹ̀ bá mi ẹ má bínú sáà torí ẹ bá rí small body yóò yẹ kó lè mọ̀ pé tó bá kéré lójú ó máa dàgbà sínú tó Mẹ́ni Èkó ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ìpilẹ̀ṣẹ̀ ibo ni Mẹ́ni Èkó ti jáde ọmọ olúbo ni yín sọmọ Èkó ni yín ni kò táwọn èèyàn bá ń gbèdé ẹni wá ní ọmọ Èkó ló gbọ́dọ̀ jẹ́ ibo lẹ ti dàgbà ibo la bí yín sí. ọmọ Kwara State ni mí. Ìlọrin Àfọ̀njá. no mi kì í ṣe Ìlọrin ọmọ Kwara State ní Òmùpó. Òmùpó Òmùpó tó yẹ bá ti kúrò ní Ìlọrin Àjàṣẹ́ Òmùpó. ibẹ̀ gangan ni mo ti wá bọ̀ Èkó gangan náà bí mi sí Èkó gangan náà bí mi sí Èkó náà ni mo ti ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe ní ayé mi bọ̀ ìlú mi ìyẹn Òmùpó ni mo ti lọ secondary school ibẹ̀ mo ti parí secondary school kí n tó padà wá sí Èkó padà. Òrìṣẹ́ Olúwa àdùkíkọ́ bẹ́ẹ̀ ṣe ta Kwara ni mo ń sìn ọmọ Omi Aró lọ́nà Òkè Ọdẹ
lẹ́bàá èdìdì tẹ́ bá ti kọjá èdìdì òkè ọdẹ nílùú yẹn tẹ́ máa kàn tẹ́ máa wá yà. mo mọ òkè ọdẹ. ẹ mọ òkè ọdẹ máa yà ní ìlú tá a máa kọ́kọ́ kàn ká tó kan ìlú màámi lábàkà ló ń pè. so èmi máa ń pera mi Lagos Kwara jẹ́ pẹ́yìn náà Lagos Kwara. mo máa ń gbọ́ lábàkà ẹ̀ náà bọ̀ wá àṣeré débẹ̀ wù àti mo wà ń Kwara ẹ̀ ẹ mọ̀ pọ́ ọmọ líle là wà à ń dó sójú kan bọ̀ mi jẹ́ débẹ̀ rárá. ẹ jẹ́ dé Kwara ẹ jẹ́ ká máa wà wọn. àwọn jẹ káàkiri gan o gbogbo òkè onígbé yẹn òrò gbogbo àti fọwọ́ gbogbo ẹ̀. Ọ̀fà ni mo ti lọ school. Ọ̀fà náà àṣeré débẹ̀ náà gbogbo ẹ̀ láti fọ́. Ọ̀fà yìí ok lẹ́yìn Ọ̀fà lẹ́rìnlé. bẹ́ẹ̀ni ẹ̀yin kan ti gbé Kwara náà nìyẹn. ẹ inú ayé tó bá wá mi lẹ́kọ̀ọ́ sà táwọn bá rí mi lẹ́kọ̀ọ́ wọ́n á pe Kwara èso ti dé Kwara ẹ bá wa wò ó torí ẹ̀ mo máa ń pera mi Lagos Kwara. olóòtú. tó gẹ́gẹ́ bí ọmọ Kwara tí wọ́n bí sí Èkó mo mọ̀ wípé ọmọ àgbà ni torí àwọn Kwara jẹ́ àwọn èèyàn kan tí wọ́n sọ ìṣe nù wọ́n sọ àṣà nù wọ́n dẹ̀ sọ lẹ́nu. báwo ni iṣẹ́ tíátà ṣe bẹ̀rẹ̀ ṣé nǹkan tó wù yín ni àbẹ́ wo pé kójú máa rí bí gbogbo ara lóògùn ẹ̀ tẹ́lẹ̀ yóò bá yọjú jẹ́ ká kó sínú ilé. iṣẹ́ tíátà wù mí lọ́kàn mi bọ̀ kí n tó ṣiṣẹ́ tíátà yẹn mo ti fèsì àwọn nǹkan gan tẹ́ bá ń gbọ́ ó lọ fàáfà ó lọ fàáfà mo ti àti kékeré náà la ti ń jagun kọ́ lọ́n ṣàánú wa ni mo bá wọn ta gálà mo bá wọn ta pure tango slow mo bá wọn kiri oúnjẹ mo bá ya mi kiri oúnjẹ ẹ mọ nǹkan tá a ti ṣe mo tó ṣe national náà a tún ṣe ẹwọ ó lọ fàáfà ká tó di pé àwa ṣiṣẹ́ tíátà yẹn náà lè ti wà lọ́kàn mi náà before bọ ẹ mọ̀ pé tí ò bá lówó lọ́wọ́ time tá à ń sọ kò ní ṣiṣẹ́ tíátà tí ò dẹ̀ tún fi bẹ́ẹ̀ mọ̀ tí ò dẹ̀ bọ̀ agídí bíi akọ̀rọ̀ òfin àsọmọ títì náà la fi padà wà nídìí iṣẹ́ yìí náà pé irọ́ nǹkan tó ti wù wá lọ́kàn wa a gbọ́dọ̀ ṣe náà ni mọ́mí mi náà jẹ́ sọ́pọ́ọ̀tì mi kó tó di pé ó kú. ibẹ̀ ni mo fẹ́ mọ̀rọ̀ lọ pé ìgbà míì irú èmi nígbà tí mo bẹ̀rẹ̀ mo lè fi gbogbo ẹnu sọ bàbá Bánirẹ́lì máa wò mí kó gbà lálákọ̀ọ́kọ́ ó ní ìran òun ìṣàgbé ọmọ Èkó làwà àmọ́ mo fẹ́ béèrè tẹ́lẹ̀ bọ̀ ìgbà tí mọ́mí gbà dádì wa ń kọ́. dádì mi ti kú tipẹ́ wọ́n ṣáájú mọ́mí mi kú gbogbo ìgbà tá à ń sọ yìí dádì mi ò sí láyé bọ̀ mọ́mí mi àwọn fún mi ní sọ́pọ́ọ̀tì pé wọ́n jẹ́ ṣàdúrà fún mi gbà yẹn kò sẹ́nìbọ̀ tí ò mọ mọ́mí mi ní Ìjùmọ̀ta mọ́mí mi ti ta gálárì ó tẹ ẹyin ó ta bisikíìtì ó lọ fàáfà ìgbà tó yá ni mọ́mí mi tó padà sídìí oúnjẹ kọ́ ló ń gbà wá lọ́wọ́ àwọn tí a fẹ́ tán fẹ́ wa so ogun yẹn pọ̀ bọ́ ẹjẹ́ àyẹ̀ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alihamudulilayi. orúkọ ilé ò bàjẹ́ lórí yín bẹ́ẹ̀. ibo lẹ ti rìn pàdé Èkó tó fi ń pè yín ní mẹ́ni Èkó torí mo mọ̀ pé ibi tẹ́ ti rìn pàdé Èkó bí ìnagijẹ yẹn ṣe bẹ̀rẹ̀ àmọ́ àmọ́ ń bẹ̀. màámi àló lọ fàáfà ó lọ fàáfà. ẹ bá wa yàn díẹ̀. a ti jagun gan sẹ́ẹ̀ kò ń ṣe ogun pé oríṣiríṣi ogun Ọ̀yọ́ àti Dahomey. kò ń ṣe ogun báyẹn níbi ibi tá a ti ń rìn kiri a ti jagun gan ìjọba bá dé àgangan ni wọ́n bí mi sí ibẹ̀ ni bàbá mi kọ́lé sí ó tún kọ́lé kan sí sáìdì Amukoko ọjà yẹn tá a bá débẹ̀ tá a bá wọ̀ dáàdì mi. wíńgà wa Kwara ní orílẹ̀ ìjọra bá jẹ́ àwa Kwara là ń lo bẹ̀ fílẹ̀ fún wa. ẹgbẹ́ ẹ̀tẹ̀ dáàdì mi kọ́lé síbẹ̀ bọ́ gbogbo ìgbà tí máa kásẹ̀ ohun primary school ní Bádíà yẹn mi ì fi bẹ́ẹ̀ yù sí mọ́lé náà ẹ lè mọ̀ pé dáàdì mi kọjá ẹ lè rí mi ní ìrẹ́ni tó jẹ́ nǹkan because mo ti sọra mi ò ti pẹ́ torí mi náà ń tẹ̀ láti fẹ́ jẹ́yàn mo ti sọra mi gbé ilé ọ̀dọ̀ dáàdì mi rárá mi gbé bẹ́ẹ̀ rárá. ṣé ìjọra lẹ ti wá mọ Èkó. ìgbà tí mo wá gbé ìjọra yẹn mo tún lọ gbá Amukoko fún ọmọ Amukoko mo gbé kò ìyẹn nísàlẹ̀ Èkó gangan ìgbà tá a tún wà ní ìsàlẹ̀ Èkó yẹn gangan à ń rọ̀ fún ẹ náà ní o bàtà ìwà ń sáré Èkó yẹn à ń rọ̀ fún ẹ láti Bádíà yẹn mo tún lọ gbé pétì nínú Èkó náà ni pétì yẹn náà wà ìgbà tó tún yá mo tún padà sí sáré Èkó again bàtà tún máa kó ní sáré Èkó aṣá à ń rọ̀ fún ẹ mo lọ Ọlọ́run bo àṣírí mo lọ gbalé kan sórí gbòǹgbà yẹn ìyàwó mi dẹ̀ wà ní òun yìí wà ní skul gbà yẹn ó wà ní yunifásitì tó wà lẹ́pọ̀ yẹn bọ̀ létà ilé yẹn mo ṣáà padà filẹ̀ mo tún padà sí Èkó náà ìyẹn ìsàlẹ̀ Èkó again mo tún wá lọ gbalé kan sí Glover ìyẹn inú Èkó náà ni Glover yẹn náà wà ìrìn àjò yẹn pọ̀ gan ìrìn àjò yẹn pọ̀ tá bá ní ká máa sọ ilẹ̀ máa kún ànílè dìde ń bí in time ànílè kó mi bá in time ìgbà tó wá yá mo tún lọ gbé Kòròdú bọ̀ ìsàlẹ̀ Èkó gangan lèmi àti Èkó ti mọ́ra. àṣà pé ọmọ bọ́ọ̀lù. ìsàlẹ̀ Èkó títì yẹn náà àárín títì bá yẹn ní egbègbè yẹn náà láti mọ Èkó
because nínú ìsàlẹ̀ Èkó yẹn mo ní ṣọ́ọ̀bù game house kan bẹ̀ so inú àdúgbò ìsàlẹ̀ Èkó yẹn ṣàlà ti mọ́ra from there Èkó máa ń wá sọ́dọ̀ mi wọ́n wá play game kó tó di pé gbogbo aṣáájú àjìjọ yóò sì mọ́ra wa from there ni mo fi ní link pé àti wọ tíátà àti wọ iṣẹ́ tíátà ẹgbẹ́ tẹ̀mà kan tó fa nìyẹn. ṣẹ́ni wọ́n sọ pé Èkó ló kọ́ yín iṣẹ́ àbí. no Èkó kọ́ ló kọ́ mi iṣẹ́ wọ́n fi Àfọlábí ni ọ̀gá mi wọ́n fi Àfọlábí kọ́ ló ń bá fọ̀hún kẹ́ wọn kó bá tẹ́ wọn sáfẹ́fẹ́ kó bá pa ọgbà ṣe wọn rẹ́ wọ́n fi Àfọlábí lọ̀gá mi. àwọn èèyàn kan sọ pé àbùdá Murphy onígbà ayé wọn ń jà o wọn béèyàn yan di o wọn ń jà sówó o àmọ́ àwọn èèyàn kan tún ní irọ́ ni ibi tá a rí mọ́ láàrin mọ́ ṣe bẹ́ẹ̀ ni. Murphy ò kì í ṣe oníwàhálà ọ̀gá mi ni wọ́n kò sẹ́dá tó máa wà nílé ayé tí ò ní níwà títí ẹ̀ bọ̀ ìwà tó máa burú jù ní kọ́lọ̀ máa fún wa Murphy Àfọlábí èèyàn tó dáa ni wọ́n. ìbéèrè kan tí mo béèrè pé bo ni mẹ́ni Èkó ti jáde ṣé torí association yín pẹ̀lú Èkó lọ ṣe ń pè yín àbí slang ti yín ni mẹ́ni ó pọ̀ ó ṣe àbí bọ́ ṣe máa ń kì yín nìyẹn nígboro ayé lẹ́yìn náà fi gbé wọ tíátà. mọ nǹkan tó fà á tí Èkó yẹn fi wà nínú mẹ́ni Èkó yẹn ìgbà tó yá tí mo wà nísàlẹ̀ Èkó mi láwọn nígà mi tó yẹ pé a máa ń ṣe meeting a máa ń ṣe ẹgbẹ́ tó yẹ pé adẹ́gbẹ́lẹ̀ ṣẹ́pẹ̀ gangan ló máa ń pè mí ṣẹ́pẹ̀ gangan ló máa ń pè mí bọ́ èmi máa ń ṣakọ gan máa ń ṣò nígà gan ní gbogbo gbà yẹn so àwọn ìgbà tó ní 50 cent yẹn wá jáde àwọn nígbà mi mẹ́ni so àwọn tèmi ṣáà ń sọ fún mi pé àìrọ̀ o àwọn máa change orúkọ yìí o àwọn ló wá fún mi ní mẹ́ni yẹn bọ̀ Èkó yẹn gangan nǹkan tí mẹ́ni Èkó yẹn fi wà lẹ́yìn mẹ́ni yẹn inú Èkó yẹn gangan náà ni mò ń gbé. ó so kò ń ṣe Èkó ti bàbá Èkó. Ọlọ́run inú Èkó yẹn gangan ọlá pé mò ń gbé Èkó lèmi náà ṣe wò pé mẹ́ni yẹn jẹ́ ìfìkó kún mẹ́ni yẹn. nǹkan tó fà á nìyẹn. Ọlọ́run gbà wẹ̀rẹ́ báyìí ibẹ̀ ni Ọlọ́run gbà mẹ́ni Èkó ju ṣẹ́pẹ̀ gan lọ. bẹ́ẹ̀ni àdẹ̀láìkò orúkọ yẹn náà òun náà láyé fi mọ̀ wá tẹ́ fi mọ̀ wá káàkiri lókè òkun everywhere alihamudulilayi. láàrin ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tábàtì ẹni máa ní kàkà ní méní méjì àti tọdún mélòó ní pàtó. olóòtú Ọlọ́run má jẹ́ pa mí lẹ́nu àló lọ fàáfà. ṣe ti tóbi ogún ọdún. àti máa wọ bí 20 years or 18 years nídìí iṣẹ́ yìí wàláì tàláì àti máa wọ bí 18 years or 20 years. ní ọjọ́ gbígbé lọ́jọ́ tí ó kún ọjọ́ tó fà. wàláì tàláì wàláì ó lọ fàáfà. 20 years. ó lọ fàá. pẹ̀lú bóyá ọjọ́ orí ọmọ kékeré ń gbà mí a sọ̀rọ̀ síyàn á torí pé àbítorí wọn tí mọ̀ mí ni ṣé ó wá ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣe yín rí tẹ̀fi wò pé dáa tó máa fi tíátà ilé fún wọn. irú ìṣẹ̀lẹ̀ wo ni jà mọ́. ẹ mọ̀ pé tíyàn bá ń ṣiṣẹ́ kan náà kò sí nǹkan tíyàn ò ní bá pàdé ńbẹ̀ látara iṣẹ́ tíyàn bá ń ṣe èèyàn máa rí ẹ̀gbin oríṣiríṣi àìmọye ẹ̀gbin tá ti rí gbogbo ẹ̀kọ́ la máa kàkún ẹni tó bá fẹ́ jẹ́yàn nínú ayé àwọn àgbàlagbà sọ pé gbogbo ọ̀rọ̀ kọ́ nìyàn máa ń fèsì sí. lóòótọ́. so ẹni tó bá fẹ́ ga nínú ayé ó máa mójú kò lórí àwọn nǹkan kọ̀ọ̀kan bó ṣe jẹ́ nìyẹn mi ì lé ní pé mo ti fèsì àwọn kan gbogbo mi ì lé tó máa sọ gba àwọn yẹn náà bọ́ àjìyà nídìí iṣẹ́ tíátà yìí o. ó dà nínú ibùlẹ̀ ẹ̀gbin pọ̀ sí jù nínú iṣẹ́ tíátà bí nínú gbàtẹ́ ní game house. torí game house yẹn náà àwọn ọmọ líle ló ń wá bẹ̀ wọ́n. game house yẹn náà ẹ mọ̀ pé ọmọ líle rèmi náà ọmọ líle bàbá líle gbogbo ẹ̀ àjọ ń fi wèrè bá wọn pò náà ni ó ti yẹ ni wàhálà yẹn náà mọ̀ pé ẹni tó bá fẹ́ lànà ibi tó wà ní òrọ̀rùn bí wàhálà bí agídí náà nìyẹn fi ń rówó kọ́jọ́ ń jẹ́ ká tàtàrà wàhálà wa fi nísìnyí ni. ṣe sun police station rí. mélòó bọ́ wọn mú wa sí tí nǹkan tí ò dáa o nọ́mà náà kàn lè rí wa nílé ta wà mo pa àwọn ọlọ́pàá yẹn náà kàn máa ń rédí ẹni à òní wọn kàn lè mú wa ẹni kọlọ tiwa mọ́ ìjọ kejì náà lè máa fi wálẹ̀ wàhálà wa ti jalè dáàdẹ pààyàn sọ̀rọ̀ bóyá jẹ́ nìyẹn mọ̀. tọ ìgbà tá a bá ti jalè tá a bá dẹ̀ ti pààyàn ìyẹn ní iyì ọmọlúàbí lóòótọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ a lè kólẹ̀ kúrò lẹ́kọ̀ọ́ pé ọlọ́pàá òun wà tiwọn àmọ́ tó bá tọ́wọ́ ẹ bá ti yọrantí tó dúró tó sọ pé èmi rèé o tó wẹ̀ tó yán kọ̀ọ̀kan èyí tó kù kéré mẹ́ni èkó ẹ̀rọ là ń bá sọ̀rọ̀ látẹ̀kan tá à ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa iṣẹ́ yìí ibi tó ti bẹ̀rẹ̀ báwọn gan ṣe pọ̀ sí nínú ayé olọ́fàáfà ọmọ ìlú mi ni wọn ẹ má kíá àdáwọn yẹn bá ń gbọ́ fa lẹ́nu ọmọ Ìlọrin ní ìṣọmọ Ìlọrin màámi ní Kwara
Èkó ni bàbá tó bí mi lọ́mọ so Lagos Kwara a lè relate. ó wọnú ara wọn ni olóòtú. láti ìgbà tí wọ́n ń ṣiṣẹ́ ìyá ti tó bí iṣẹ́ mélòó lẹ mọ̀ tí wọ́n ti pè yín sí àti pé iṣẹ́ ti produce fúnra yín rí. mi ì ti produce fúnra mi rí bọ̀ mo ṣẹ̀ṣẹ̀ ń tiraka láti fẹ́ produce ni pé àwa náà ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí pé kọ́lọ́ ń jọ kó ṣàánú mi kó tàtàrà àwọn òbí tí mo ti jáde kó gbàdúrà mi because àti yáṣẹ́ náà ò rọrùn ẹni tí ò bá lẹ́nì kankan tó jẹ́ pọ́lọ́run ọba nìkan ló ní tí ò lẹ́bí tí ò lára ọmọkùnrin ó máa jagun gan so mò ń fi sínú àdúrà pé kọ́lọ́ ń gbà fẹ́mi náà kí n lè ráyè ya fíìmù bọ̀ nígbà kan ìgbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ta kó lọ́dọ̀ Murphy Àfọlábí a lọ ya fíìmù kan pẹ̀lú bàbá Èkó pẹ̀lú Sodiq Ọ̀gẹ̀dẹ̀ ìyẹn ló ń pè ní kí ni táìtù orúkọ fíìmù yìí náà o ìyẹn bàbá tó ìdínà Èkó kìíní kan ṣáà ni táìtù fíìmù yẹn òun la yà ní gbogbo ìgbà yẹn. èwo ló wá ti gbé yín jáde táwọn èèyàn fi mọ̀ yín jù tó bẹ̀rẹ̀ sí ní fà yín láṣọ pé mẹ́ni Èkó rè lọ́tún lọ́sì. màámi olóòtú àmọ́ pé a kàn máa ń bá àwọn èèyàn ṣiṣẹ́ lóríṣiríṣi náà ni àmọ́ yìí tó lè gbé wa ń bẹ̀ èmi kò mọ nǹkan tí mò ń ṣe tọ́lọ́run fi gbé mi débi tí mo dé mi ì mọ̀ kankan ṣe mi nǹkan ṣáà mọ̀ pé mo wà mo ṣáà máa ń bẹ Ọlọ́run mi ì mọ̀ nǹkan tí mò ń ṣe tọ́lọ́run fi gbé mi débi tí mo dé kò yé mi. ẹ wá jẹ́ kí n bí yín nínú indọ́sítírì àwọn èèyàn máa lẹ́jẹ̀ ẹ̀yìn ọkùnrin ìyẹn náà wọ́n máa ń nọ́ka sẹ́yìn ọkùnrin wípé àwọn ọkùnrin tí wọ́n bá ti ìtàwọn obìnrin wà ń bẹ̀ o but gẹ́gẹ́ bí ọkùnrin pé àwọn ọkùnrin táwọn bá ti rí ibi lọ tó bá ti join union tó ti ṣe onímọ́tò tó ti ṣalágbé ìdí tíátà ló ń bọ̀ ṣé ẹ̀yin rò pé ó rí bẹ́ẹ̀ àbí ẹlòmíì tíátà gan ló kọ́ níṣẹ́ láti ní ohùn láti lè sọ̀rọ̀ pé ó dáa o àlọ́ location bíbá yìí o àwọn ọmọ ọ̀tá wa ní ọmọ ọ̀tá yàtọ̀ ságbèrò pé àwọn ọmọ ọ̀tá wa disturb wa o ẹ̀yin náà wò pé báwo làwọn agan ṣe lè kojú àwọn people yìí táwọn agan ò bá lóhùn táwọn lè drop voice wọn ò ní respect wa báwo ló ṣe rí láàrin méjèèjì yìí ṣé àwọn ọmọ ọ̀tá ló ń wọ industry ni àbí àwọn ọmọ industry ní láti kọ́ra wọn láti lè lẹ̀ mọ́ ọmọ ọ̀tá. olóòtú àwọn ọmọ ọ̀tá ò wọ industry ẹ mọ̀ pé àwa tá a wà nínú fíìmù yìí náà àti ta náà láti wá ẹ mọ̀ pé nǹkan tá à ń lẹ́nìí níta òun náà là ń gbé wọnú fíìmù àwọn nǹkan mi wà tó yẹ pé mo máa ń ṣe níta tí mo máa ń rò lọ́kàn mi pé mi ì gbọ́dọ̀ waste ẹ̀ mọ̀ ní pé nǹkan tó lè dòwó fún mi ni mo ṣe wò ó pé mo ní láti ṣe fíìmù because ọmọ títì ni mí títì ni mo ti ń jẹun títì ni mo ti ń bọ́ ìyàwó àtọmọ iṣẹ́ títì ni mo ń ṣe kó tó di pé social media dé láti wà ń títì akàn ń fèsì ẹ̀ gbogbo àyàn náà à ń yí tíátà pọ̀ mọ́ra wọn à ń ṣe gbogbo ẹ̀ but níbi ìdádéré ni alihamudulilayi ọpẹ́ náà ni màá yìí máa dá fọ́lọ́run ọba. alihamudulilayi àti tíyàwó yóò ti kẹrù yín bọ́ta lé ẹ ṣe ń ṣe náà mọ́ torí ẹlòmíì wọn ti ní káwá bá bẹ̀bẹ̀ wọn ti lè bọ́ta wọn ti kẹrù ẹ̀ síta o ṣé ẹ ṣe wá ń ṣe bísínẹ́sì mi yàtọ̀ sí iṣẹ́ tíátà tẹ̀ fi ń gbà mọ́ra wọn àbí iṣẹ́ tíátà fúlì lẹ́yìn fèsì. mi ò níṣẹ́ ọkàn tí mo ń ṣe mọ́ báyìí iṣẹ́ tíátà igan ló gba ṣọ́ọ̀bù gémàsù lọ́wọ́ wa gbà tó yẹ pé mo ní tẹ́ẹ̀sì lórí iṣẹ́ tíátà. iṣẹ́ owó dẹ̀ tún ni so ẹ lè sí lọ́nà méjì. wàhálà yẹn dẹ̀ máa pọ̀ jù bọ̀ iṣẹ́ tíátà yẹn náà ló gba ṣọ́ọ̀bù lọ́wọ́ wa bọ̀ a dẹ̀ mọ̀ pé tó bá padà yá náà òun náà ló tún máa fún wa ṣọ́ọ̀bù padà a tún fún wa lówó tá a tún máa fi gba ṣọ́ọ̀bù. mo ṣàmì fún yín mo ṣàmì àmọ́ bẹ́ẹ̀ ṣe wà yín sí lẹ́nu iṣẹ́ ìṣàwọn èèyàn ti ń pè yín dáadáa pé àókè ò bóyá àtàbá tiẹ̀ fẹ́ àwọn tó máa wá tó máa ṣe ohun ẹni pẹ̀lú tábà ní ká wo nínú gbogbo ẹ̀yin onítíátà àwọn kan ní ohun wọ́n ní vibe wọ́n ní yabs wọ́n ní jibes jura wọn lọ ṣẹ̀mọ̀ tẹ́yàn bá máa pe king of lamba tẹ̀bá ti bẹ̀rẹ̀ látòrí baraka ẹ̀ máa mú Sọjí Ọmọbánkẹ́ ẹ̀ máa mú ta ló tún wà bẹ́ẹ̀ bàbá Èkó àwọn èèyàn wà bẹ́ẹ̀ lóríṣiríṣi tẹ̀bá ti mọ̀ pé ibi báyìí ò lamba là ń wá o ṣé wọ́n ti ń pè yín bẹ́ẹ̀ kó tó di pé at least kí iṣẹ́ yẹn náà tún lè máa lọ sókè àbí iṣẹ́ àwa ara wa lẹ́sẹ̀ ń ṣe. no wọ́n ti ń pè wá wọ́n ti ń pè wá ń ta torí ẹ̀ mo ṣe ń sọ fún yín pé àníbi tá a bá délé ni ọpẹ́ náà ni ọpẹ́ ò ní já lọ́rọ̀ mi láyé àlọ́wọ̀ ara mi gọ́gọ́ ò yé mi fúnra mi wọ́n ti ń pè wá nídìí iṣẹ́ fíìmù wà láìtàláì wọ́n ti ń pè wá but adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àjẹmọ́ pé ọmọ tó bá bọ́mọ kókó ó máa kọ́kọ́ rá kó tó di pé ó máa rìn kò ń ṣe kan náà lọ́mọ kókó ló máa gbéra but alhamdulillah. ọpẹ́ tí èlèyàn máa dá kọ́nà jẹ́ ká máa àmọ́ lórí ọ̀rọ̀ tá à ń sọ iṣẹ́ wọn pé bí vibes ṣe wà tí jabs wà alóhùn jura wa lọ ẹlòmíì ohun ẹ̀ lásọ ẹ máa sáré tàtàtà
ẹ ní dúró ṣé àwọn tó bá gbọ́ bóyá bíi ọmọ Bánkẹ́ ó ṣe ọmọ tí ó pọ̀ tó tán kiri Olúwọlé kò ìyẹn Báràká àwọn náà ní tiwọn tí máa rántí o mo mọ̀ pé kí ni wọ́n fi dá yín mọ̀ gẹ́gẹ́ bí ohun tó máa sọ pé mẹ́ni ni ṣé àwọn pé bàbá Èkó naturally bọ́n ṣe ní lámbà sí ohun wọn kò já kò fi kò dàbí pé ẹ ti máa mọ̀ pé ìwọ kúrò ń bẹ̀ yẹn náà kiri á mú everybody pẹ̀lú èèyàn tiwọn gẹ́gẹ́ bíi pé àwànú ayé ẹ fún wa lóhùn tiyín. Olóòtú mọ̀ nǹkan tí yóò ṣẹlẹ̀ nǹkan táwọn èèyàn fi mọ̀ mí ní títì aláriwo of Africa tẹ bá ń gbọ́ mẹ́ni Èkó aláriwo of Africa ní London l'Amẹ́ríkà ní everywhere nǹkan tó fi mọ̀ wá ní aláriwo of Africa nǹkan tó fi mọ̀ wá ní ẹ̀tẹ́lómi bá máa pè mí báyìí tí a WhatsApp wọn fídíò kọ̀ bọ̀bá aláriwo yìí rè mẹ́nì fariwo dààmú wa ní gbogbo títì ẹ̀wò lámbà pọ̀. ó yá jẹ́ ká sample ariwo yẹn òkè ká wá sọ pé òkè bá ṣe jọ wà yín sí èmi jẹ́ girlfriend yín àbí mo jẹ́ ọmọnú ayé yín tẹ̀wá ká wá lọ ta lọ dé mọ́jú wà lọ fún mi ní ṣáàtì òtọ̀ sí mi àlàyé máa bójú ẹ̀ jẹ́ kò sí kò tó fẹ́ ṣe sí òun ní lọ bí iṣẹ́ torí láì tá a fà yìí àjọ máa mú tán a máa ná tán bí owó ní ìgbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ nínú ayé tó pọ̀ gan ó lè máa wúwà bẹ́ẹ̀ náà wọ́n máa wúwà sí ó jẹ ojú mi nínú ayé you dey chop my eye ó ní jẹ́ mi mọ́ màá. Olóòtú ẹ ṣáà fẹ́ gbé mi débẹ̀ tán ṣá ẹ máa ní sùúrù Olóòtú a máa yanjú ẹ náà ni a máa tọ́kì yín náà ni a dẹ̀ máa yanjú ẹ. ẹ máa speak. Pentagon là wà Pentagon títì ó yàtọ̀ sí títí láyọ̀ ọmọ títí là wà ó ti yé yín kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ náà a máa yanjú ẹ náà ni Olóòtú. mo burú gan bọ iṣẹ́ yìí ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa ṣe tíátà ó máa ń gba gbogbo nǹkan lọ́wọ́ yàn because tó bá ya ọmọ líle tó yẹ pọ́n yẹ pọ́n fa wàhálà kí wọ́n ní pè ẹ́ síṣẹ́ àwọn èèyàn ń ṣọ́yàn gan wọ́n notice èèyàn ó burú gan ìwà láàárọ̀ mi lọ́rùn gan bọ̀ iṣẹ́ tíátà ti ń gba gbogbo ẹ̀ àti tí wọ́n bá ti tún di family man ó máa fún èmi gba family man yẹn but nígbà mi àtọ́ ní sùúrù làwọn èèyàn lóòótọ́ ká má parọ́ torí ẹwà location sí àwọn kọ́kọ́ dédé àáfà ibẹ̀ dà owó ọbẹ̀ ẹgbẹ́ kámẹ́rà wa ẹ̀wá ìjà wa ládùúgbò wa ẹ̀ fi pé kìnnìkan tẹ bá wà àrùn situation ìṣe máa káwọ́ gbéra ni. Olóòtú yìí wà á lẹ̀ o wèrè yìí wà á lẹ̀ o àláìta láì tó bá ṣe gbé wá sínú ọ̀nà ṣe máa bá o ó ti àdé ní kò lè tọ́ lára ọmọ ọba kó má kú dánsáàkì wàláì wèrè yìí wà á lẹ̀ tẹ́dí bò wá máa ń fi àkínfẹ́ kọ́ máa bá wa ń bì kan tí ò dáa torí orúkọ nǹkan tá à ń sá fún nìyẹn bọ̀ wàhálà tó bá gbé wàhálà wà lẹ̀ tẹ́jí ẹnájì tún wà ẹnájì tó fọ́ gbàgbà ẹnájì a lè gun bíbá ẹ̀ sìn ká jáde sórí ẹnájì wà lẹ̀ lẹ́yìn Èkó small body big engine everlasting property ọ̀kadà tó ń fa bóòlù ẹ̀ ó lọ fàáfà ó lọ fàá. ẹ̀yin èèyàn tẹ́ bá rí mẹ́ni Èkó ẹ ṣáà bá mi kí níbi tẹ́ bá ti rí o ẹ̀yin èèyàn wa lórí ètò ìmọ̀mọ̀ lẹ́ni mẹ́ni Èkó plenty of Lagos is Lagos is plenty ó pọ̀ ọmọ tó pọ̀ tí ó tọ̀ ọmọ tó wà ń bẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ ẹ wò láti ọ̀dọ̀ olùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò ìmọ̀mọ̀ wọ́n ní kò dáa rárá àní ṣe àní bá wọn dánwó àṣà bẹ́ẹ̀ wò pé ká wá pe mẹ́ni Èkó wá ká wá sọ pé ẹ máa lọ bẹ́ẹ̀ wọ́n ní ká fún yín stomach infrastructure kékeré yìí pé màámi àdúrà mi gbà. ìyá àdúrà mi gbà owó màmá àdúrà mi gbà owó màmá àdúrà ò ṣe tèmi tì ojú ó tán o Ọlọ́run kó dúró kó fa balẹ̀ kó lè gbádùn dáadáa iṣẹ́ tí wọ́n ṣe orí máa sẹ́ẹ̀tì gan o orí Ọlọ́run máa sẹ́ẹ̀tì o máa sẹ́ẹ̀tì aláì ìyá àdúrà mi gbà o máa sẹ́ẹ̀tì Ọlọ́run lá ní Ọlọ́run mò ń bẹ̀rẹ̀ ìbèèyàn o máa sẹ́ẹ̀tì ó máa ṣe ìyá mi ò bá tèèyàn jẹ́ dáadáa ló fi gbogbo ọjọ́ ayé ẹ̀ dáadáa ló fi ń ṣe ó máa sẹ́ẹ̀tì. wọ́n ní ká gbé nǹkan kékeré yìí fún yín pé kẹ́ má bínú pé ó kéré tẹ́ bá délé ìyá àdúrà mi gbà àti gbé fún wọn o kọ́ má lọ gbé ya bus stop mi kọ́ má gbé lọ junction mi o kọ́ má gbé lọ junction mi àwọn èèyàn awúkọ́ o hospital àgbà àwọn èèyàn lẹ̀ o ẹ gbà ẹ ti mọ̀ tún mọ̀ yàbí. ẹ ṣe mo dúpẹ́ iléeṣẹ́ AK Media. rárá ti Jímọ̀ la fẹ́ mú ẹ fi Jímọ̀ kí àwọn ọmọ dáná wọn. mo rò pé kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ wa ní iléeṣẹ́ AK Media mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ yín iléeṣẹ́ wa ò ní jóná
iléeṣẹ́ wa máa lọ sókè sí ni eléyìí pọ̀ ó lọ fàáfàá. ẹ̀yin yẹn wá lórí ètò Ìmọ̀ọ́mọ̀ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà lélẹ̀ àníríjù báyìí lọ pẹ̀lú mẹ́nì Èkó tí wọ́n jẹ́ Ṣínà Adébóyè gangan ni orúkọ wọn tí ìnagijẹ wọn jẹ́ mẹ́nì Èkó. Lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní kàn yín kò ní kan èmi náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí àjọ tún ṣètò ilé ni lágbára Ọlọ́run iṣẹ́ wa máa lọ síwájú ó dìgbà kan náà. Oy,